أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. ẹ̀yin èèyàn wa nílé, àkórí ọ̀rọ̀ wa ìní òun náà ni ìmáa sọ òdodo. Àyà tí mo kà ṣáájú ní Suratu Tauba orí 9 Al-Qur'ani ẹsẹ̀ 100 níbi tí Ọlọ́run bá ti ń bá ọmọ ènìyàn sọ̀rọ̀ yìí pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ ṣe páyà Ọlọ́run ọba kẹ́sì máa bẹ pẹ̀lú àwọn olùsọ òdodo lóòrèkóòrè. Abẹ́ rí báyìí, ìṣẹ̀mí tí ò bá dá Ọlọ́run ọba rẹ̀ mọ̀, ìṣẹ̀mí tí ò nítumọ̀ kan ni. Bẹ́ẹ̀ sì ni pé ẹ̀míkẹ́mí tí ò dá Ọlọ́run ọba olùṣẹ̀dá rẹ̀ mọ̀, ìṣẹ̀mí yẹpẹrẹ nírúfẹ́ ìṣẹ̀mí bẹ́ẹ̀ ń gbé torí pé kò dá pàápàá ta fi ṣẹ̀dá rẹ̀ kò dá mọ̀ ni. Eléyìí ló wà nínú Suratu Zariyat ní ibi tí Ọlọ́run bá ti ń sọ fún wa nínú Quran pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun, wípé kí ni pàápàá ta fi ṣẹ̀dá àwọn ọmọ ènìyàn àti àwọn àlùjànnú tó kọjá pé kí wọ́n bá lè jọ́sìn fún èmi Ọlọ́run ọba ni. Torí pé nínú àyà yìí wọn láti mọ pàápàá ìṣẹ̀mí ẹ̀dá, wípé láti fi rí ìyọ́nú Ọlọ́run ọba, láti fi wá ìsúnmọ́ Ọlọ́run ọba látàrí pé à ń gbọ́ràn sọ́lọ́run ọba lẹ́nu, a sì tún ń sìn gẹ́gẹ́ bó ti yẹ ká sìn. Ẹ wá rí báyìí, ìmáa sin Ọlọ́run ọba tí a mọ̀ sí ìbáàdà ní inú ẹ̀kọ́ Islam kò ń ṣe pé ní ká kàn máa kírun tàbí ká kàn máa gbàwẹ̀ tàbí ká máa lọ sí hajj tàbí ká máa san zaka, ibẹ̀ kọ́ ló pin sí. Kódà ìbáàdà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ọ̀nà méjì la gbà tú sí. Ọ̀nà àkọ́kọ́ ó ní ìbáṣepọ̀ láàrin ọmọ èdè ènìyàn àti Ọlọ́run ọba rẹ̀. Ìpín ẹlẹ́kejì ó ní ìbáṣepọ̀ láàrin ọmọ èdè ènìyàn àti ìṣẹ̀dá Ọlọ́run ọba bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ ènìyàn sí rárá wa. Ìpín àkọ́kọ́, ìrẹ́pọ̀ láàrin Ọlọ́run ọba àti àwọn ọmọ èdè ènìyàn, ó ní a lè rí mú ṣẹ nípa pé à ń kírun wa, nípa pé à ń gbààwẹ̀ déédéé, nípa pé à ń lọ sí hajj, nípa pé a tún ń ṣe àwọn ojúṣe míì nínú ẹ̀sìn láti fi rí ìyọ́nú Ọlọ́run ọba. Eléyìí ni ìbáṣepọ̀ láàrin ọmọ èdè ènìyàn àti Ọlọ́run ọba rẹ̀. Ẹ wá rí ọ̀nà kejì tá à ń gbà sin Ọlọ́run ọba ní ìmọ̀ ojúṣe ara wa fún ara wa, dídá ẹ̀tọ́ ọmọlàkejì mọ̀ fún ọmọlàkejì. Tá a bá ti ṣe déédéé láàrin àwọn méjèèjì, pàápàá ìṣẹ̀dá wa kò tíì rí pípé. Tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa òdodo, a máa rí pé lọ́nà méjèèjì yálà à ń jọ́sìn fún Ọlọ́run ọba ni àbí à ń ṣe fún àwọn ọmọ èdè ènìyàn, a máa ní láti máa bára wa sọ òdodo ọ̀rọ̀. Ẹnikẹ́ni tó bá wá kùnà láti mú ojúṣe rẹ̀ yìí láti mú ṣe níṣẹ́, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ń jìntà ìdàgbàsókè rẹ̀ nípa tẹ̀mí, ó ń dínkù sí ni. Nítorí pé òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n dẹ́ ká mọ̀ nínú ẹgbàá wa ọ̀rọ̀ wọn kan wípé as-sidqu yunji wal-kadhibu yuhlik. A ń pè ní abẹ́ẹ̀ rí òdodo a máa gba nílẹ̀ ni, bẹ́ẹ̀ sì ni pé irọ́ pípa a máa kó ìparun bá ìṣẹ̀mí ẹ̀dá ni. Eléyìí fi ẹsẹ̀ pàtàkì ìmáa sọ òdodo ó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀. Ẹ wá rí, kí wá ni à ń pè ní òdodo ní tòótọ́? Ìgbà tí ẹnikẹ́ni tí ó bá ṣe tán àti pàdánù nǹkan kan, yálà ipò rẹ̀ ni, yálà ọlá rẹ̀ ni, yálà iyì rẹ̀ ni, tàbí nǹkan kan nínú nǹkan tá a ti pèsè fún, tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá ṣe tán àti pàdánù irúfẹ́ nǹkan báyìí, ìgbà yẹn gan la lè mọ̀ pé ní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ń ṣe kí ni o, ó ń sọ òdodo ọ̀rọ̀ ní tòótọ́. Imam Mahdi alayhi salatu wassalam tí wọ́n sọ fún wa nínú ìwé wọn tí àkórí rẹ̀ jẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ nípa àwọn ẹ̀kọ́ Islam tí a mọ̀ sí The Philosophy of Teachings of Islam. Wọ́n sọ nínú ìwé yẹn wípé ìkan nínú ẹwà àdámọ́ ọmọ èdè ènìyàn ó ní ìmáa sọ òdodo. Bẹ́ẹ̀ sì ni pé tí kì í bá ṣe pẹ̀lú ìfẹ́ inú ẹnìkan kò kí ń fẹ́ láti máa parọ́. Torí bẹ́ẹ̀ ó kórìíra ẹni tí ó bá ń parọ́, ó máa ń fojú kéré ẹnikẹ́ni tí a bá mọ̀ gẹ́gẹ́ bí onírọ́. Ìkan nínú ẹwà àdámọ́ ènìyàn ó ní ìmáa sọ òdodo. Bẹ́ẹ̀ sì ni pé a ti lè dá ìṣòdodo ọmọ èdè ènìyàn kan mọ̀ láì ṣe pé ó wà nípò àti pàdánù àwọn nǹkan kan. Torí pé kódà àwọn ọmọ kéékèèké
tàbí ènìyàn tí pípé ò tí bá làákàyè rẹ̀, òun gan náà a máa sọ òdodo ní èyíkéyìí ààyè tí ó bá ara rẹ̀. Ṣùgbọ́n a mọ̀ pé ẹnìkan ń sọ òdodo ọ̀rọ̀ ní pàtó nígbà tó bá ṣe tán, tí iyì rẹ̀ tó bá fẹ́ ṣubú, tí ọlá rẹ̀ àbí ìdùnnú rẹ̀ tí ó bá ṣe tán àti pàdánù rẹ̀, tí kò sì jákàn láti sọ èyí tó jẹ́ òdodo ọ̀rọ̀. Ẹ wá rí, tí a bá fẹ́ sọ̀rọ̀, ẹ jẹ́ ká sọ òdodo. Eléyìí ni yóò jẹ́ kí nǹkan tá a fẹ́ sọ kí ó rẹ́sẹ̀ fi múlẹ̀. Kódà kí ẹni tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ kò bá jẹ́ ará ilé wa ní, kẹ́ jẹ́ ká gbìyànjú àti ṣe déédéé, ká mú déédéé bá ìdájọ́ wa, ká jẹ́rìí nítorí Ọlọ́run Ọba, ká má ṣe parọ́. Bó ti ṣe wù kí irúfẹ́ ẹni tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí kó súnmọ́ wa tó, a gbọ́dọ̀ ṣe kíni, a gbọ́dọ̀ títorí ẹ̀ ká sọ pé a ní sọ òdodo ọ̀rọ̀. Kí ni ó jẹ́ pàtàkì ìmáa sọ òdodo ọ̀rọ̀? Alákọ̀ọ́kọ́ nínú pàtàkì ìmáa sọ òdodo ọ̀rọ̀ ó ní pé ẹnikẹ́ni tó bá ń sọ òdodo ọ̀rọ̀ ó máa ń fi ọkàn èèyàn balẹ̀ ni. Bẹ́ẹ̀ sì ni irọ́ pípa a máa ṣe ọkàn èèyàn ní ròyìnròyìn. Nígbà tí Hazrat Wasiba radiyallahu anhu tó jíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ń gbà wọ́n ní ìyànjú, wọ́n sọ báyìí pé ìwọ Wasiba, bẹ̀rẹ̀ ara rẹ wò, yẹ ọkàn ara rẹ wò, nítorí pé ìmáa ṣe dáadáa a máa fi ọkàn ẹni balẹ̀ ní, a máa fi ni láyà balẹ̀. Bẹ́ẹ̀ sì ni pé ẹ̀ṣẹ̀ tàbí ìmáa parọ́ a máa fi ọkàn èèyàn, a máa jẹ́ kó máa ṣe ròyìnròyìn ní òrèkóòrè, kò sì ní fi ọkàn ẹni balẹ̀. Látàrí báyìí ló fi jẹ́ pé òdodo ní sísọ ó wà lára ẹwà tí a fi máa ń mọ ẹni tó páyà Ọlọ́run Ọba. Ẹlẹ́kejì nínú pàtàkì ìmáa sọ òdodo ọ̀rọ̀ ó ní pé a máa buyì fúnni láwùjọ ibi tá a bá ara wa. Nítorí ìdí èyí ó ní àwọn ará Mẹ́kà ni wọ́n fi mọ òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam láyé ìgbàanì, tí wọ́n fi pè wọ́n ní al-amin, ìyẹn ẹni tí ó ṣe é fọkàn tán. Kódà Hazrat Abubakar radiyallahu anhu òun náà kò ṣe ròyìnròyìn ọkàn nígbà tó gbọ́ pé ní òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam wọ́n kéde pé èmi ni òjíṣẹ́ yín o. Látàrí òdodo wọn, wọ́n ṣe kíni o, wọ́n gba iṣẹ́ wọn. Ìkẹta nínú pàtàkì ìmáa sọ òdodo ọ̀rọ̀ ó ní pé a máa ṣe àgbéga fún ẹni níwájú Ọlọ́run Ọba. Eléyìí ni ó wá nínú hadithi òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam nígbà tí Hazrat Abdullah bin Mas'ud radiyallahu anhu tí wọ́n gbà wá látọ̀dọ̀ òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam wípé ìmáa sọ òdodo a máa tọ́ni sọ́nà ìpáyà Ọlọ́run Ọba ni. Bẹ́ẹ̀ sì ni pé ìní ìpáyà Ọlọ́run Ọba a máa tọ́ni sí ọ̀nà àlùjánnà ni. Bẹ́ẹ̀ sì ni pé ènìyàn á tẹ̀síwájú láti máa sọ òdodo títí di ìgbà tí a fi pè ní olódodo, tí Ọlọ́run Ọba àlékè ọlá ó fi dá mọ̀ gẹ́gẹ́ bí olódodo. Bẹ́ẹ̀ sì ni pé irọ́ pípa a máa tọ́ni sọ́nà ìwà aburú, ìwà àbàjẹ́. Onírúfẹ́ ẹni tó ń hùwà yìí inú náà ní ń lọ. Bẹ́ẹ̀ sì ni pé ẹnikẹ́ni tí ó bá ń parọ́, tó bá ń tẹ̀síwájú láti máa parọ́, á dárúfẹ́ ẹni báyìí mọ̀ gẹ́gẹ́ bí òpùrọ́ níwájú Ọlọ́run Ọba. Ní ìparí pàtàkì ìmáa sọ òdodo, a rí pé òdodo a máa gbani nínú ìṣòro, a máa gbani sílẹ̀ nínú ìṣòro. Eléyìí lè jọ bí ọ̀rọ̀ àsọdùn, ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ àsọdùn, nítorí pé Imam Mahdi alayhi salatu wasalam wọ́n sọ nínú ìwé wọn kí ni pàápàá ìwásáyé Imam Mahdi alayhi salatu wasalam. Ní ṣókí nǹkan tí wọ́n sọ nínú ìwé yìí nípa òdodo ọ̀rọ̀, wọ́n sọ fún wa pé ẹnikẹ́ni tó bá ń sọ òdodo tí wọ́n sì fìyà jẹ, wọ́n fìyà jẹ nítorí pé ní ó jẹ́ olódodo ènìyàn, wọ́n fìyà jẹ nítorí pé ó ti dá ẹ̀ṣẹ̀ míì ní kọ̀ọ̀rọ̀ láì hàn sí àwọn ọmọ èdè ènìyàn, ṣùgbọ́n ó hàn sí Ọlọ́run Ọba, ọba olùmọ̀ kọ̀kọ̀, ọba olùmọ̀ gbagba ọmọ èdè ènìyàn. Ìyà yẹn wá bá nítorí pé ó ti wà kọ̀ọ̀rọ̀ kan láì dá tí kò hàn sí àwọn ọmọ èdè ènìyàn. Wọ́n wá tún wá sọ síwájú sí wọ́n ní pé tá bá ní pé olódodo a máa jìyà, ẹni pé ní ká wo ipò àwọn púpọ̀ nínú àwọn ẹ̀sùn ni wọ́n ti fi kan àwọn, ṣùgbọ́n nígbà tí wọ́n gbé àwọn ẹ̀sùn yìí dé ilé ẹjọ́, kò sí ìkankan nínú wọn táwọn parọ́ fún tí ilé ẹjọ́ sì ti torí ẹ̀ tó fi dá wọn láre. Àwọn sọ òdodo ọ̀rọ̀, bẹ́ẹ̀ sì ni pé ilé ẹjọ́ dá òdodo ọ̀rọ̀ yìí mọ̀, wọ́n sì fi àwọn sílẹ̀. Torí pé ẹnikẹ́ni tí ó bá ń sọ òdodo ọ̀rọ̀ kò lè rí ìdójútì látọ̀dọ̀ ọmọ èdè ènìyàn kankan rárá, torí pé abẹ́ ààbò Ọlọ́run Ọba onírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ń bẹ. Báwo la ṣe lè yan ìsọ òdodo láàyò? Alákọ̀ọ́kọ́ ó ní pé kí ènìyàn ó fi ra rẹ̀ jìn sí àti máa sọ òdodo ipòkípò tí irúfẹ́ níbẹ̀ bá ṣe lè wà láì bẹ irú ipò yìí, láì bẹ̀ wò. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ yìí, òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam wọ́n gba ìkan nínú àwọn sàhábé wọn ní ìyànjú pé kó fi irọ́ pípa sílẹ̀, nítorí pé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ibi irọ́ ni ó ti bẹ̀rẹ̀. Ẹlẹ́kejì nínú ọ̀nà tá a lè gbà yan òdodo láàyò ó ní pé kí èèyàn ó kọ́ béèyàn àti máa sọ má bínú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, torí pé
ibi tá ti sọ má bínú lẹ́ni ó máa tini lójú lọ́la láti sọ pé má bínú ń bẹ nítorí ẹ̀ṣẹ̀ kankan náà. Ní ẹlẹ́kẹta tí a fi lè gbà yan òdodo láàyò ó ní pé ká rántí ìrẹ́di irọ́ pípa. Ẹlẹ́kẹrin tá lè gbà mú òdodo yàn láàyò ó ní pé nígbàkigbà tá bá bá ẹnikẹ́ni dá májẹ̀mú ṣùgbọ́n látàrí ìdí kan àbí ìdí míì táàrí májẹ̀mú yìí táàrí múṣẹ ká má ṣe kùnà láti tọrọ àforíjìn irúfẹ́ níbẹ̀. Ẹ wá rí irọ́ pípa dẹ̀ ní ó máa tún bí irọ́ míì ni tó yẹ pé láti bo irọ́ kan á pa ẹgbẹ̀rún míì láti fi bo irọ́ yìí. Èyí ló fi jẹ́ pé irọ́ pípa ó jẹ́ gbòǹgbò ẹ̀ṣẹ̀ pátápátá. Láti máa sọ òdodo ọ̀rọ̀ ní ìgbà ìnira ó ṣeéṣe kó nira náà nítòótọ́ àyàfi fún ẹni náà tí ó bá ní ìgbàgbọ́ òdodo nínú Ọlọ́run Ọba. Ọlọ́run Ọba Allah nìkan ni ó tọ́ fún láti bẹ̀rù torí pé òun lẹni náà tí yóò dájọ́ gbogbo nǹkan pátápátá yálà àádóòlà rẹ̀ ni tàbí àfìyà jẹ. Ọlọ́run Ọba nìkan ló ní ìyọ̀ǹda láti yàn nínú méjèèjì yìí. Kí Ọlọ́run Ọba àlékè ọlá nínú àánú ẹ̀ kó ṣe ìrànlọ́wọ́ fún wa láti fi máa sọ òdodo lóòrèkóòrè. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.